lásán ni content level ni tó o bá gbé tọ́njọ́mọ̀sí ọkọ ẹ̀ sẹ́nu tó o mú dáadáa tó fa hàn dára sí lára kò sí nǹkan tó máa ṣe ẹ́ má jẹ́ kó máa parọ́ fún ẹ ọkùnrin kan tó pè mí pé ìyàwó òun ó sọ pé ibìkan tó máa gbé mi tó máa mú tọ́njọ́mọ̀sí ọkọ òun ó máa ní mọ́tò dọ̀ no disadvantage tó wà nínú kó o mú nǹkan ọmọkùnrin ọkọ ẹni kó tó bá ní infection àbò ní àrùn kan náà ní infection ní HIV infection ní hepatitis infection ní STD infection ní STI infection ní PID infection ní tó bá ní àwọn nǹkan wọ̀nyí lára nìkan dé mi ò advice ẹ kó o mú nǹkan ọmọkùnrin ọkọ ẹ bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀yin ọkùnrin náà ó lè lá nǹkan obìnrin ẹ̀ náà ó lè lágbálùmọ̀ ìyàwó ẹ kò sí nǹkan kan tó fi máa ṣí ẹ́ àmọ́ tó bá ní infection bí àwọn infection tí mo kàálẹ̀ fún wọn náà yìí ó lè rù fún ẹ láti ṣerú nǹkan bẹ́ẹ̀ ni fún ìdí èyí méjèèjì ẹ̀ àǹkọ́ infection kẹwàá ní infection free kò sí ẹ̀dẹ́ ìzọ̀ ọkọ̀ fún yín gbogbo nǹkan tó bá ti máa jẹ́ kí ìgbéyàwó yín wà spices ẹ lọ sí nítorí pé tó bá tó mú tọ́njọ́mọ̀sí ọkọ ẹ á tún jẹ́ kó lè ṣe ju bó ṣe tẹ́tẹ̀lẹ̀ lọ gbogbo wórówóró ẹ̀wọ̀ wà lá òun náà láti ẹ̀ tó bá lè lá tó náà bá lè mú ẹ̀ mú ti ẹ̀jẹ̀ mú ra yín papọ̀ ẹsẹ̀ 69 ọkọ lè wà lókè ìyàwó lè wà lókè try to do it ó tó máa ń jẹ́ kí sex life èèyàn kó tún improve ìwọ tó ń dẹ̀ máa mú ọyàn ìyàwó ẹ̀ wà important kò ní jẹ́ kẹ́nìtì kó lè gbò nínú abẹ́lé tennis sickness kó tó jẹ́ cancer níbi tó di ọyàn tó ti fọ́ fún dáadáa ó tún máa jẹ́ kọ́ obìnrin dìde pépépé ni tí ọkùnrin bá mú ọyàn obìnrin á dìde sókè pépépé ìwọ tó ti gbọ́ kó tó pọ́kùnrin ń tẹ ọyàn ẹ ní ìsàn ọmọ kéékèèké o marriage woman tó ti ń fọmọ lọ́yàn ni mò ń sọ fún ẹ o pọ́kùnrin mú ọyàn ẹ wípé ọyàn máa dẹ̀ wálẹ̀ ṣé tèmi dẹ̀ wálẹ̀ ni ó gbọ́dọ̀ máa mú gbọ́dọ̀ pọ́kù òjẹ̀ sí Nàìjíríà you do it for yourself tó bá ti wẹ̀ tó fẹ́ cream mú kí lórúkọ ẹ̀ coconut oil mi sọ chemical one o you can do it yourself mú sọ́wọ́ ẹ̀ kó rá báyìí kó fi gbé ọyàn sókè fi gbé sókè tó bá fi gbé ọyàn sókè tó fi gbé sókè tó fi rẹ́ tó fi tẹ̀ gbé sókè tẹ̀ dáadáa tẹ méjèèjì bẹ́ẹ̀ gbé sókè dáadáa báyìí tókùnrin bá mú ọyàn mò ń bọ̀